Africa Content TV. Ìjọ tí bàbá àgbà lọ bá Ọlọ́run. Ìjọ tí mo wá ń ṣe wọ́n rọ̀bí ẹ̀ lọ́ọ́ tààrà àná. Mo wá ń ṣe wá sí nílé bàbá. Mo ní ìjọrin yìí ò ti ṣàgbákò báyìí. Pé ta ni ètò ń kọ fún wa láyé? Àti ẹni tí ń kọ fún náà tó dé báyìí. فملئت من قول البشير سرورا تالله لو قرأ البشير بمهجتي لوهبتها ورأيت ذاك يسيرا. ìtàtà wà yìí dọ́jú kan náà àwọn arúgbó wa lọ bọ́ lọ́hùn tí mo wá ní kí n wá sí ní tàì bàbá wa ti ẹ gbèsè òdi aláwọ̀ tààrà ànàwọ̀ bàbá ìmáàmù gẹ́gẹ́ ọ̀dọ́ ni mo wá lọ mo dábàá kí wọ́n lọ sí wàásù mi ká mọ̀tò lọ. Bàbá gangan wá tẹ̀lé mi kó wá wí láwà ní. Tòtò súnkì gbọ́dọ̀ wí. Yá al-Bashiru mubashiran bi qudumi. Bàbá wa ní ó ti yẹ kí n múra. Ìta àwọn tó bí àná ń lọ. Níbi ìta ẹwà mẹ́jọ. Famul'itu min Níta ẹ̀. قول البشير سرورا. Àwa débẹ̀ bí tá ti wọlé. Bàbá ò wá gbé mọ́tò wọlé. Ìjọ tí mo ti wá sí níta ìlú sọ. فملئت من قول البشير سرورا. Àdúrà náà là á ṣe. Torí kò ní àwa náà láti gbà fẹ́ni tọ́lọ́ gbà. Sọ̀nà Sheikh kò lè ní wá lára. Gbogbo ẹ̀dá tí bá máa gan láti gbà fẹ́ni tọ́lọ́ bá kẹ́ ó rora rẹ̀ pinnu. Rora rẹ̀ kan náà pọ̀. Gbogbo akáàdì lè máàmù tí ó fi dá fún wa. Ìbí káyọ̀ ti yíyá ni. هنيئا مريئا يا بشير إمامنا وبشراك دوما قد نجيت بصفوتي. Mo káwọn ọ̀gá wa ẹ má ní bàbá ìmáàmù àná mọ́ kò sáànà ẹ̀mí tí ń kó sí láàdọ̀ ọ̀kan náà ní gbogbo ara wọn bá. Bẹ́ẹ̀ mi ṣe wà nísìn bàbá tí mo gba ààyè fún ọmọ wọn ni nílé tí a náà ó ṣe rí nù àbí òtá. Bẹ́ẹ̀ni. هنيئا Òun mọ́sálásí tí mo wá kọ́ òní kíjì mọ̀ mi. Gbogbo tẹ̀sán bàbá gbogbo tẹ̀ ti lọ fọmọ sípò ńláńlá ẹ̀yẹ máa bí happy. هنيئا مريئا يا بشير إمامنا. Gbogbo tẹ̀ lè tẹ̀ mọ́ fà lónìí náà àbúrò mi kò sí ti kọ́ mọ́sálásí mi. فبشراك دوما Imam chief imam. إن أجلت فبشراك دوما قد نجيت بصفوتي. Jímọ̀ tiẹ̀ nínú ẹ̀mí ló wà. Bẹ́ẹ̀ni. Wọ́n á sì jímọ̀ méjì lónìí kan náà. Nínú kí lọ́sọ̀ọ̀sẹ̀ síra wọn ni. Òun náà ní tiẹ̀, òun náà ní tiẹ̀, òun ní tiẹ̀ ní bypass, òun ní tiẹ̀ gbogbo náà ní tiẹ̀ náà. Àwọn apàdé lórí kùsù. Tó bá di every Friday, ìjọba ti kí wọn tó wá pàdé ní family house.
àwọn àṣàdúrà. هنيئا مريئا tí ò ní jáde oyè àná tẹ bá pọ̀ tẹ fẹ́ jẹ ọbẹ̀ ẹkú tó ní kálukú rí lọ́wọ́ ọ lè mẹ́ran kàndù ní tiẹ̀. يا بشير إمامنا ìyẹn ni mánéjìmẹ́ǹtì fámìlì. فبشراك دوما ẹ bá bínú sá. قد نجوت بصفوتي àbí. فبشراك دوما gbogbo ọ̀dọ́ wa lè jẹ́ tí ẹ ṣàgbà mi tẹ jẹ́ bàbá tí ẹ sọ̀kalẹ̀ fún mi kò sí ètí òní lè pẹ̀tẹ́ sí. tí wọn ò ní bẹ́ẹ̀ náà kó kú ṣáájú àwọn bá. فبشراك دوما قد نجوت بصفوتي. ẹ ti di bàbá nù ẹ ti di bàbá. ما شئت كان ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم تشاء لم يكن. خلقت العبادة على ما علمت ففي العلم يجري الفتى والمسن. ẹ ti dé ẹdín nù. ما شئت كان. gbogbo ẹjẹ ẹjọ rẹ ni alájọkéwù ni ẹjọ ká tó pọ́n yìí dáná jù dá lọ. bàbá pọ́ńtà kò sí fọwọ́ wọ́ lójú bọ́ ìkànnì wo rè bọ́. ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم. oṣù yìí sẹ́kọ̀ndì oṣù yìí ló pé 24 years with the one offer and still counting. آمين. وما شئت إن لم تشاء لم يكن. وما شئت إن لم تشاء لم يكن. nígbà tó lọ parí ẹ tán ọ̀dọ̀ àbá tó gbégbá ọba rẹ̀ mẹ́tàbà. شيخ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. bàbá wòlíì kíkàn wòlíì dán wòlíì. wòlíì dán wòlíì kíkàn wòlíì. Jikan sarki. Jikan wali. Abana sarakuna. Lafiya salamu kauna mila bilahimi. Sai sai goyi. Alama alimota. Bàbá wọ́n ẹ̀ńdọ́sì tọ́lọ̀ ń fọ́ sí ni. Ntọ́lọ̀ ń ṣe ni bàbá ṣe. Ẹnìkan ní kí lọ́lọ́run sí lọ́wọ́ mo ní ti ń ṣe ọlọ́run sí lọ́wọ́. mo wá kí àwọn ará náà lápapọ̀ wọn àyànyàn gbà mí tí ò ní nílé gbé wọ̀. èyí fámìlì ẹ̀ ṣe é. خلقت العبادة bàbá sẹ̀ bínú. على ما علمت gẹ̀rẹ́jẹ̀ náà bá gbàlagbà. ففي العلم يجري الفتى والمسن. njẹ́ tẹ́ ń sọ̀kalẹ̀ ẹ̀fẹ́ mi àwọn ará ayé amúnikọ́lù ni wọ́n pè mí wá sí wọ́n pa wọn àwọn ni kò yẹ kó rí bá wọn kò yẹ kó rí bá wọn èmi ò ṣe wá sí lónìí ẹ̀yin ẹ̀ ṣe bàbá àṣẹ bàbá ń kí bàbá ni. sọ ti rí báwọn wọ́n tó ń fẹsẹ̀ ẹ̀ wọ́n sẹ̀ kó lọ ń lọ gàràgàrà ọ̀bọ̀ kòtò. ما شئت كان وإن لم أشاء dọ́là ọbẹ̀ kọ ló kọ.
وما شئت إن لم تشاء لم يكن. Dóbi ọkàn tọrọ tí ń tọrọ tó bá rí báyìí èèyàn yìí mọ̀ tá mọ́.